ọpẹ́ o ilé-ẹjọ́ ti pàṣẹ wọ́n ti lá Wunmi lábàrá nídìí ilé-ẹjọ́ ti pàṣẹ lórí ọ̀rọ̀ ikú tó pa Mohbad. Irú àṣẹ wo ni ilé-ẹjọ́ pa? ẹ̀yin ẹ ṣáà jókòó kẹ́ ẹ farabalẹ̀ kí ẹ máa gbọ́ mi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ bá ṣáná pàdé, ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscription button, kẹ́ bá wa like ẹ̀, òye tẹ bá ní lórí ọ̀rọ̀ yìí kẹ́ bá wa fi sí comment section. Ó dàbí wípé hope ti wà wípé Mohbad máa rí justice báyìí. Ilé-ẹjọ́ ti pàṣẹ wípé gbogbo àwọn tó mọ̀ ń pa ikú Mohbad tó wà níbẹ̀ nígbà tí Mohbad fẹ́ kú láàrin 24 hours, wọ́n ti pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé kó lọ máa ṣàwọn ní kọ̀ọ̀kan. Kí ló wá fà á tí ilé-ẹjọ́ fi pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá pé kó lọ máa ṣa gbogbo wọn ní kọ̀ọ̀kan? Ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí nípa ọ̀rọ̀ DNA test lórí ọ̀rọ̀ Liam ọmọ Mohbad tí ìsọ́tì ò jáde látijọ́ yìí. Ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fídíò yìí. Ẹ̀yin náà mọ̀ wípé bí ọ̀rọ̀ DNA ṣe ń lọ lápá kan, wọ́n ní pé nínú oṣù yìí ni wọ́n ó tún jókòó tí wọ́n tún sọ ọ̀rọ̀ DNA test. Ilé-ẹjọ́ l'Àbújá Justice James Omotosho ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ DNA test. Ó pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá ní Èkó. Ó tún wá pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá ní gbogbo Nàìjíríà pátápátá lórí ọ̀rọ̀ yìí wípé ṣe rí ọ̀rọ̀ lórí ikú tó pa Mohbad yìí tí ààrí sẹ́tù láti jọ́ yìí, àsìkò tí wá tó báyìí tí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí. Òun fẹ́ rí rìsọ́ọ̀tì ikú tó pa Mohbad ní kíákíá ní wàjòwàjò. Lọ́yà yìí sì sọ wípé àsìkò ti tó tí àwọn fẹ́ sẹ́tù gbogbo ọ̀rọ̀ yìí torí pé ó ti pẹ́ tán ti wà lórí kéèsì yìí. Ó ní àsìkò ti tó, òun ò fẹ́ jẹ́ kán wéèsì àsìkò mọ́ rárá. Lọ́yà yìí sọ wípé kó lọ rí investigate kéèsì yẹn dáadáa, kó dẹ̀ wá get back sóhun ní kíákíá káwọn lè sẹ́tù kéèsì ní pápápá. Àwọn ò fẹ́ jẹ́ kí ó tún pẹ́ mọ́ wípé ẹjọ́ yìí ti pẹ́ jù. Justice Omotosho ti wá pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé kí wọ́n lọ gbé Wunmi ní kíákíá àti gbogbo àwọn tó wà níbẹ̀ nígbà tí Mohbad fẹ́ kú láàrin 24 hours tí ó fẹ́ kú. Ṣé gbogbo wa la rántí Wunmi ìyàwó Mohbad àti prime boy ìyẹn ọ̀rẹ́ Mohbad tó wà níbẹ̀ tí wọ́n jọ jà kó tó di pé Mohbad padà lọ sílé, kó tó di pé Mohbad wá kú. Then àdúrà àbúrò Mohbad, tí gbogbo wa la rántí ẹ̀. Àwọn tó wà níbẹ̀ nígbà tí Mohbad fẹ́ kú àti gbogbo àwọn tó wà níbẹ̀ tó fi di pé wọ́n pe nọ́ọ̀sì ó ní kó lọ máa ṣa gbogbo wọn ní kọ̀ọ̀kan. Ó dàbí pé àsìkò ti tó níwàyí o tí Mohbad fẹ́ rí justice òdodo gbà, nítorí gbogbo àwọn tó ní kó lọ ṣà yìí tó bá rí wọn ṣà ní tòótọ́, òkodoro ọ̀rọ̀ máa jáde lẹ́nu wọn. Tá a bá dẹ̀ ní ká máa wo ọ̀rọ̀ yìí, dírẹ́fà tó gbé wọn láti klọ́ọ̀bù yẹn lọ sí ilé, òun náà wà níbẹ̀. Ọlọ́pàá náà máa kó òun náà, á wá sọ tẹnu ẹ̀ o. Ṣé wá rí ibi tí ẹjọ́ yìí tó wá ń lọ, kò yọ bàbá Mohbad sílẹ̀ o. Wọ́n ní pé kí ilé-ẹjọ́ dà pé kí wọ́n pe bàbá Mohbad wípé kó wá sọ tẹnu ẹ̀ ìdí tí ó fi sáré lọ sin Mohbad ní wàjòwàjò tí kò wá police report, doctor report, gbogbo àwọn ìwé tó yẹ kó gbà tí ò dúró kó gbà á, tó fi jẹ́ pé wàjòwàjò ló fi lọ sí Mohbad. Ó ní kó wá sọ tẹnu ẹ̀ o.
ṣé gbogbo wa la mọ Joseph Olopa tí ń ṣe bàbá Mohbad? lóòótọ́ bàbá yìí ò sí níbẹ̀ láàrin 24 hours tí Mohbad tó kú, ṣùgbọ́n kí ni ẹ̀ṣẹ̀ tiẹ̀ ni pé bí ó ṣe sáré lọ sin Mohbad. Wọ́n ti ń pè é báyìí o pé kó wá sọ tẹnu ẹ̀ tó fi jẹ́ wípé kò gba police report tí ó fi jẹ́ wípé wọ́n máa lọ gbé Mohbad sí mọ́ṣúárì tó fi wá jẹ́ pé kíákíá ní wàjòwàjò ni ó sin Mohbad. Tó bá jẹ́ wípé ó ní nǹkan kan nínú, wọ́n ní pé kó wá sọ tẹnu ẹ̀. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé, báwo ni ẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí? Ẹ bá wa sọ̀rọ̀ sí comment section. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀.